Mi ni Olabode Oluwatobi Divine, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ OO Divine Favour Ventures káàkiri àgbáyé. A dẹ̀ ń ṣe oríṣiríṣi àwọn nǹkan tá ń lò nínú ilé, bíi à ń ṣe air freshener, à ń ṣe aftershave, à ń ṣe vaseline, à ń ṣe germicide, liquid wash lóríṣiríṣi oríṣiríṣi a dẹ̀ tún ṣe moriga disinfectant. À ń ṣe wọ́n bí nǹkan bíi 240 product là ń ṣe nínú iléeṣẹ́ wa tá a máa ń lò nínú ilé, tá ń lò ní schools, tá ń lò ní hospitals, à ń lò ní ilé ìwé gíga, a dẹ̀ ń lò ní church, à ń lò ní mọ́sálásí, káàkiri gbogbo tí wọ́n bá yà ti lè nu ilẹ̀, tí wọ́n fọ toilet, tí wọ́n fọ ilé, wọ́n nu gbogbo ẹ̀ ni. Then yàtọ̀ sí páwà gan tó ń ṣe lé, a tún ṣe àwọn goya oil, àwọn òróró olive oil, because tiwa náà la máa ń pè ní divine special oil lóní títí wa. Gẹ́gẹ́ bí a ṣe rí níbi à ń ṣe morigard, à ń ṣe insecticide, à ń ṣe hand sanitizers lóríṣiríṣi tí gbogbo wa máa ń lò káàkiri ní nínú hospital àti nínú schools, ní university. À ń supply gbogbo àwọn iléèwé gíga, iléeṣẹ́ ìwòsàn, ilé ìwòsàn àti ilé ìjọsìn lẹ́gbẹ́jẹgbẹ́ bẹ́ẹ̀ náà. A tún wá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí bá a ṣe lè ń kọ́ àwọn èèyàn yìí. A máa ń kọ́ wọn náà láwọn iṣẹ́ ọwọ́ tá à ń ṣe, gbogbo iṣẹ́ ọwọ́ tá à ń ṣe náà la máa ń kọ́ èèyàn. Ìyẹn la máa ń pè ní empowerment training programs tá a máa ń ṣe. Then apart from pé bóyá tẹ̀ tún wá ń produce, a tún supply síta, à ń tà á léè tí a dẹ̀ fi ń ṣiṣẹ́ káàkiri, a tún gba àwọn èèyàn lọ́pọ̀ yanturu sí. Ní pé mo lé a máa ń kọ́yàn lẹ́ẹ̀kan, a dẹ̀ ń tún máa ń ṣe, a máa ń supply gbogbo àwọn nǹkan ọ́fíìsì, bóyá àga ọ́fíìsì ni, tébù ọ́fíìsì ni, AC ni, anything tó yá ti jẹ́ ọ́fíìsì, kọ̀ǹpútà, gbogbo ẹ̀ lóríṣiríṣi, anything office equipment, anything hospital equipment, office equipment, then organizers of training and seminars, consultants and general contractors on importation of accessories, laptop and others. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn la máa ń supply, anything hospital equipment, anything office equipment, anything gbogbo àwọn nǹkan ń lò nínú ilé náà. A dẹ̀ ń báyàn kọ́lé, à ń ṣe fumigation, à ń ṣe renovation káàkiri. Kò dẹ̀ síbi tá àti lè lọ ṣiṣẹ́, à ń ṣiṣẹ́ káàkiri lọ́dà state. À ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún gbogbo ẹlẹ́gbẹ́ olóṣèlú, à ń ṣe fáwọn olóṣèlú, à ń ṣe fáwọn ilé ìjọsìn, à ń ṣe fáwọn ilé kéwú, oríṣiríṣi gbogbo ẹ̀ pátá tó bá yà ti fẹ́ mọ̀ nípa iṣẹ́ ọwọ́ yìí òun là ń kọ́, because a fẹ́ kí àwa náà fẹ́ ran ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ láti jẹ́ kí àìríṣẹ́ kó dópin ní orílẹ̀-èdè Nàìjíríà, kí gbogbo àwọn ọ̀dọ́ tábà tẹ̀ lọ iléèwé sí náà, bàbá ṣe ń wà níléèwé ká tún máa kọ́ iṣẹ́ ọwọ́ náà sí, gbogbo wa náà tún fi lè doníṣẹ́ ara wa. Gbogbo èèyàn kan ló máa ríṣẹ́ ọ́fíìsì, gbogbo èèyàn kan ló mọ sọ táìmù ọ̀run, gbogbo èèyàn kan ló mọ dì lójoojúmọ́, gbogbo èèyàn kan ló lè ṣiṣẹ́ ń báǹkì. Sòtí ẹ̀ta tó ṣe gbé ètò ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀, ìdánilẹ́kọ̀ọ́ ìrónilágbára tá a máa ń ṣe káàkiri ìpínlẹ̀, káàkiri tí wọ́n á ti pè wá. A lè kọ́ wọn bá ṣe ń ṣe owó stove, bá ṣe ń ṣe candle, bá ṣe ń ṣe cream, bá ṣe ń ṣe oríṣiríṣi nǹkan. A lè kọ́ wọn bí nǹkan bíi 240. A máa ń kọ́ àwọn ẹ̀rí dẹ́pọ̀ lóríṣiríṣi tá a tún máa ń fún wọn ní ìwé ẹ̀rí pé mo kọ́ṣẹ́ yege, á fún wọn ní ìwé ẹ̀rí ní owó tí òògùn pánà gbogbo. A dẹ̀ tún sọ bí wọ́n ti máa ra chemicals yẹn fún wọn lẹ́ẹ̀dínwó, tó jẹ́ pé iléeṣẹ́ wa ní àjọṣepọ̀ pẹ̀lú gbogbo bí wọ́n ti ń ta àwọn chemicals yẹn ní ẹ̀dínwó. So tí wọ́n bá ti débẹ̀ tí wọ́n kàn ní kankan sọ fún wa pé láti ibi báyìí láti iléeṣẹ́ Divine làwọn ti wá o. Ìsọwọ́ tí wọ́n ṣe máa ta chemical fún wọn máa yàtọ̀ sí iye tí wọ́n máa tà fáwọn aráàta lórí àjọṣepọ̀ tó wà láàrin wa. So ìdí nìyẹn tá a ṣe ń ṣe gbogbo àwọn nǹkan yẹn. Dẹ̀ à ń kọ́, a tún máa ń ṣe anything on security, a máa ń jẹ́ consultant fún àwọn tó bá fẹ́ recruit, bóyá security ni wọ́n fẹ́ recruit security fún iléeṣẹ́ kan ni, fún hospital ni, fún university ni. A máa ń dá wọn lẹ́kọ̀ọ́ lóríṣiríṣi bọ́n ṣe gbọ́dọ̀ ṣe. Then a dẹ̀ tún máa ń gbà wọ́n níyànjú. A máa ń jẹ́ bí general consultant, bí ẹ fẹ́ recruit staff, ẹ fẹ́ gba ọmọṣẹ́, ẹ fẹ́ gba anybody sílé ní àbí síbi iṣẹ́, a máa tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn. Iléeṣẹ́ wa wà fún gbogbo nǹkan bẹ́ẹ̀ láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé kò ní sí ìyọnu fún àwọn tá a bá wọn recruit tí wọ́n bá wọn ṣiṣẹ́. Àǹfààní pọ̀ fún àwọn tí ó bá wá kọ́ṣẹ́ lọ́dọ̀ wa
nítorí pé lákọ̀ọ́kọ́ a wà registered pẹ̀lú Corporate Affairs Commission, kò sí gbogbo anything requirement tí a ní. Àká tó bẹ̀rẹ̀ irú iṣẹ́ báyìí àwa náà ti gbé ìgbésẹ̀ láti register pẹ̀lú orílẹ̀ Nàìjíríà, a register pẹ̀lú wọn, a dẹ̀ ń ṣe gbogbo nǹkan tí wọ́n ní ká ṣe, a ṣe pẹ̀lú FIRS náà, à ń ṣe lóríṣiríṣi lọ. PPA kò sí ìta ní registration kìíní wọn tá a register pẹ̀lú láti lè jẹ́ kí iṣẹ́ tá à ń ṣe kó rọrùn. Tó gbogbo àwọn tó bá dẹ̀ wá kọ́ṣẹ́ lọ́dọ̀ wa, àǹfààní yẹn pọ̀ fún wọn, kò sí pé wọ́n máa àrázàn tó ráwa náà máa tètè sọ fún wọn pé kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀tẹ́ bá ti gbà yọ̀ǹda tán ẹ kọ́kọ́ lọ register, torí pé iléeṣẹ́ wa náà ní àjọṣepọ̀ pẹ̀lú Corporate Affairs Commission, a ní àjọṣepọ̀ pẹ̀lú wọn. So tá bá ti fẹ́ register iléeṣẹ́ wọn kíákíá náà máa bá wọn ṣe, nítorí pé àjọṣe wa tó wà láàrin wọn ó sì dára. Ẹni tó bá sì tún fẹ́ wá bá wa dòwò pọ̀, wọ́n lè kàn sí wa lórí àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07035971759 tàbí 07033621660, lẹ́ẹ̀kan sí 07035971759 tàbí 07033621660. Olúléeṣẹ́ wa ó wà ní Ọ̀kíní ní Bọ́lárìnwá complex ní opposite palace ní Ọ̀kíní ní Ọ̀ṣun state níbí. À ń retí kí gbogbo wa ká wá darapọ̀ láti wá bá wa dòwò pọ̀, ẹ wá ra ntàntà, ẹ sì wá fi àwọn ọmọ yín. Àsìkò ọlúdé ló ti ń bọ̀ yìí, ẹ jẹ́ ká lo àsìkò ọlúdé láti ti àwọn ọmọ wa kí wọ́n wá kọ́ iṣẹ́ ọwọ́, káwọn náà bá lè kúrò ní ẹgbẹ́ dádì ẹ̀mílì wa mọ́mí ẹ̀mílì wa, ká má di liability sí wa lọ́rùn. Ibi tọ́rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń lọ, empowerment la ní dì báyìí, kán empower àwa ọ̀dọ́. Ẹ ṣé púpọ̀. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Olabode Oluwatobi tí gbogbo èèyàn mọ̀ sí Divine, aláṣẹ àti olùdarí iléeṣẹ́ OO Divine Favour Ventures káàkiri àgbáyé.